lẹ́nu iṣẹ́ yẹn mo di ọ̀gá, mo di olùbẹ̀wò, mo padà di permanent secretary ní TESCOM tí mo sì ti fẹ̀yìntì ní ọdún 2024. àwọn ọmọ tá a ti kọ́ yẹn wọ́n ti di ọ̀pọ̀lọpọ̀ èèyàn ńlá káàkiri. àwọn náà tó wá ń gbé wa lárugẹ. ó túmọ̀ sí pé iṣẹ́ yẹn dàbí ọ̀gbìn. ntẹ̀yàn bá gbìn lèyìn ó ká. tẹ̀yàn bá ṣe tọkàntọkàn tó dẹ̀ ṣe pẹ̀lú agbára rẹ̀, èrè ń bẹ fún lọ́jọ́ ọ̀la. so ìyànjú mi ni pé ẹ̀yin tí ẹ jẹ́ olùkọ́, gbogbo ohun tó bá wà ní ìkáwọ́ yín láti kọ́ àwọn ọmọ ní àkọ́yanjú àkọ́yege, ẹ gbìyànjú àti ṣe, torí pé ọjọ́ ọ̀la yín yóò dára. Ẹ ṣe púpọ̀. Ní tí wọ́n sọ fún wa náà ni pé gbogbo àwa tá a sì wà lẹ́nu iṣẹ́ olùkọ́ ká gbìyànjú láti mójútó iṣẹ́ wa, ká sì ṣe tọkàntọkàn, káwa náà lè rú láyọ̀, ká sì lè sọ ní ayọ̀. Gẹ́gẹ́ bí àwa èmi tí mò ń bá yín sọ̀rọ̀, àṣà Yorùbá làwa ń gbé lárugẹ. Ẹ jọ̀ọ́ kí ni ẹ lè sọ nípa àṣà Yorùbá àti ìṣe Yorùbá?